ولا يوثق وثاقه أحد يا أياتها النفس المطمئنة يا أياتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. صدق الله مولانا العظيم. Ọlọ́run gbogbo ìta kanina kọ́lọ́ má ṣe mú ládàá bá wọn ìyá wa nù sáré wọn tó ń ta lè fi celebrate wọn náà tí ó máa ní ládàá níwájú Ọlọ́run òun náà ní Al-Qur'an Karim. Ọlọ́run bá ń sọ fún ànábì ń bẹ̀ ìpín ya ayyatuha nafsul mutma'inna rẹ̀ mi tó fọkàn balẹ̀ tó fara balẹ̀ tó ṣetán Ọlọ́run bá kó tó kó láyé tí ń jẹ́ ẹ̀mí ìyá wa tí wọ́n lọ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ìyá wa Wulaymatu right Wasilatu so Wasila ẹ̀yàn ìyá Wasila ṣẹ̀wọ̀n pé tó ń pè ní Wasila lágbára díẹ̀ láìsí Wasila ẹnì kankan wọ̀ lè kó lójú kán ẹni tó gùnkè láyé Wasila ló ní tó fi débi tó ń lọ so ẹni tí ò kúrò níbì kan náà Wasila ló já lọ́wọ́ ẹ̀ tí ò fi kúrò níbì kan so gbogbo Wasila tí ẹnì kankan wá fi gùnkè ọlọ́mọdé ò já láéláé àwọn Wasila tí àwọn ìyá wa àti àwọn ọmọ tí ìyá fi sílẹ̀ tí wọ́n fi wà fọkàn ẹ̀mí dáadáa yìí ó yá máa gbọ́dọ̀ Ọlọ́run bá rẹ lọ farji'i ila rabbika radiyatan mardiyya a ti yọ́nú sí ẹ ìwọ náà ti yọ́nú sí wa láyà wa náà yọ́nú sí ọ yá máa lọ ọ̀dọ̀ Ọlọ́run bá rẹ nírọ̀rùn kọ́lọ́ máa ṣe wá ṣe ti gbogbo wa náà bẹ́ẹ̀ wọ́n láyé Al-Qur'an níwájú rẹ Ọlọ́run a wá kí gbogbo àwọn àáfàá wa tí wọ́n ti lọ àwọn tó ń bẹ láyé bákan náà kí àwọn òbí wa tí wọ́n ti lọ Ọlọ́run bá ṣe kẹ́ ìgẹ̀ fún wọn Ọlọ́run àwọn tó ń bẹ láyé nínú wọn Ọlọ́run dákun má fi wọ́n dààmú ayé má fi ayé dààmú àwọn náà má fi wọ́n dààmú wa má fi wa náà dààmú wọn wala Al-Qur'an níwájú rẹ Ọlọ́run. bákan náà àwa fi tiwọn náà a fi kí gbogbo a fi kí àná Muhammad a sì fi kí gbogbo àwọn sọ̀hábà àná Muhammad àwa fi kíra wa gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ níkàlẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí the mission of Allahu Mujib so alhaji wa fadilatu sheikh alhaji Abdulrazak Oyemade Ọlọ́run má ṣe jẹ́ kí a rí wọn pẹ́ bákan náà àwọn àfáà náà tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn àfọ́ ọmọ àfáà ni wọ́n àwọn àfáà wa Muhammad Ibrahim Al-Wajud Ọlọ́run má ṣe jẹ́ kí a rí wọn pẹ́ wọ́n lẹ́yìn Al-Qur'an níwájú rẹ Ọlọ́run bákan náà àwa kí àwọn ọmọ olókùú tí wọ́n ń bẹ ní ìkàlẹ̀ lọ́wọ́ tá à ń rí kọ́lọ̀ wọlé àlùbáríkà náà Muhammad wọn àti fún mi lórúkọ wọn ni ṣùgbọ́n èyí tí mo kọ́kọ́ mọ̀ ni màá kọ́ dárúkọ tó wá jẹ́ sí pé ní àwọn ló yẹ kí n gbé sí ẹlẹ́ẹ̀kejì àbí ẹlẹ́ẹ̀kẹta ẹ má bínú Ọlọ́run sì wọlé àlùbáríkà náà Muhammad Ọlọ́run ṣe bá a ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn ikú mọ̀mọ́ náà Ọlọ́run dààmú yín wọ́n lọ tẹ́ra wọn alhaja wa tawakkaltu ala Allah tí a rí ń kalẹ̀ ń bí Ọlọ́run ṣe bá a dúró tì yín wala Al-Qur'an níwájú Ọlọ́run náà bákan náà ọ̀nà mo ti ń sọ fún yín látẹ̀kàn àwọn bàbá wa tí wọ́n jẹ́ àgbà fún wọn àbí so àwọn alhaji wa Muhammadu Sadiq Ọlọ́run ṣe jẹ́ kárí wọn pẹ́ o Ọlọ́run dáadáa náà ní orúkọ yín Ọlọ́run ṣe wá jẹ́ kó ròyìn kalẹ̀ wala Al-Qur'an níwájú Ọlọ́run bákan náà àwọn bàbá tí wọ́n ń bẹ ní ẹ̀gbẹ́ wọn náà orúkọ wọn jẹ́ bàbá wa Abdul Kabir Ọlọ́run ṣe jẹ́ kí a rí ń pẹ́sà wala Al-Qur'an níwájú Ọlọ́run ọba tí ó ní kẹ́ gbẹ̀yìn màmá báyìí Ọlọ́run jẹ́ kẹ́yìn náà mọ̀ sáré ọmọ wala àtẹnì kọ̀ọ̀kan wa náà wala al-baraka nàbì níwájú Ọlọ́run wala ilaha illallah. bákan náà mo kí gbogbo àwọn bàbá wa tí wọ́n wà níkàlẹ̀ gbogbo yín náà ni ó jẹ́ kí a dárúkọ ṣùgbọ́n tó rásìkò torí tó láǹtà náà Muhammad wàláhì Ọlọ́run mọ̀ yín jọ wà lọ
ọlọ́run sì ṣàpọ́nlé ju àwa náà lọ ṣùgbọ́n màá fi ti bàbá wa àwọn vice president wa ní Allahu Mujib màá fi kí ti gbogbo wọn pátápátá àwọn Alhaji wa Ismail Sódẹ́yìndé ọlọ́mọṣẹ́ jẹ́ kí àríyìn pẹ́ wala yalikuwa níwájú rẹ ọlọ́run wala ilaha illallah. ládàáyàn rí ibi tí mo wá ń lọ kí ọ̀nà lè ṣí dáadáa ó náà ni àwọn bàbá wa tí wọ́n jẹ́ àna òkú gangan tá à ń rí ń bí lọ́wọ́lọ́wọ́ báyìí so àwárí wọn àwọn lọ fara pamọ́ ṣùgbọ́n àyè yín wà ń bí so àwọn náà lè Alhaji wa Ahmad Sulaiman Ọmọtẹ̀ṣọ́ bàbá Farihad tí ò pé méjì bàbá ẹ máa bọ̀ ń tàbí báyìí torí tọ́lá ń tàná Muhammad ẹ wá jókòó báyìí Allahu Akbar masha Allah ọlọ́mọṣẹ́ téèyàn bá sọ pé ṣe rí àwọn àṣà kan wà nílẹ̀ Yorùbá ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ báyìí ẹ jókòó sẹ́gbẹ̀ẹ́ báyìí bàbá àwọn àṣà kan wà nílẹ̀ Yorùbá tó yẹ pé kò ṣeé parẹ́ Ọlọ́run sì bínú sí i tí òkú bá kú wọn á ní àwọn àna òkú wọn á ṣiṣẹ́ báyìí wọn á ṣiṣẹ́ báyìí ìgbà tí bàbá wa ń ṣiṣẹ́ lẹ́ẹ̀kan mo wá rí i pé bàbá náà ń ṣiṣẹ́ àna òkú kódà wọ́n ń ṣe dá Amẹ́ríkà ń bì so kọ́lọ́hún wọlé àlùbáríkà náà mú hàn bó tuntun ṣe mú bàbá tó àbá ẹ̀jẹ̀ àṣekí àwọn ní. bẹ́ẹ̀ ni wọ́n ní bàbá ẹ̀yin à ń bá yín ṣe ní ó yà òtútù gbọ́dọ̀ mẹ́yìn so ọlọ́run sì wọlé àlùbáríkà náà Muhammad ọlọ́mọṣẹ́ wa pè é léèrè jù báyìí lọ wala yalkurana wájú rọ lọ wala ilaha illallah wala Muhammad rasulullah. bákan náà mo wá padà sí àdọ̀ àwọn ìyá wa ọlọ́mọṣẹ́ jẹ́ kárí yín pẹ́ o mo wá kí gbogbo yín ẹ̀yin yá wa tẹ́ wà níwájú tẹ́ tún wà níwájú tẹ́ wà níwájú mo kí yín dáadáa ọlọ́mọṣẹ́ jẹ́ káà náà gbẹ̀yìn arúgbó wa àwọn tó ti lọ́nu wọn kọ́lọ́mbà àforíjì wọn wala yalkurana wájú rọ lọ́hùn mo wá kí wọn pé ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Naam ní báyìí kí a tó lọ tá a ṣe àdúrà bẹ̀rẹ̀ àwa tí a bá ń dé ẹ jẹ́ ká máa wọlé síwájú báyìí àyè wà níwájú báyìí torí tọ́lá àtàná Muhammad àwa tá a ti wọlé náà a lè sún síwájú asábìkún asábìkún kọ́lọ́ máa ṣàwáṣọ wálé níwájú dalẹ̀ wọlé ẹ ṣeun màmí ọlọ́run ní bàtí ń jẹ́ láíláí wọlé yàrá níwájú rẹ ọlọ́run. Naam ní báyìí a kọ́kọ́ ṣe introduction àwọn ọmọ màmá tí wọ́n lọ síwájú ká tó máa bá ètò lọ ìyá wa ẹ máa bọ̀ wá ń jú bí ẹ máa bọ̀ wá ẹ dákun tó tọ́ lọ́hùn ọlọ́run ṣe dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa náà. náà àwọn ìyá wa tí gẹ́gẹ́ bí ohun tí wọ́n fi sí ibi báyìí ọlọ́run máa ń ṣàwọlá bẹ́ẹ̀ ọlọ́run máa ń ṣèjẹ́ ká rí àwọn ọmọ màmá pẹ́. náà a rí àwọn alhaja wa Kafilat so àwọn wà ní Nàìjíríà ọlọ́run máa ṣe bá a ṣe dáadáa fún wọn bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ kí ó bàjẹ́ fún wọn kọlọmọṣẹ bá ṣe dáadáa fún wọn bẹ́ẹ̀. Naam ẹlẹ́ẹ̀kejì àwọn ìyá wa Falilat tí wọ́n pè ní Fodilat ọlọ́mọṣẹ jẹ́ kárí wọn pé àwọn ti jẹ́ pé ọlọ́run ọlọ́mọṣẹ bá foríjì àwọn náà. bisimilayi kul huwallah bisimilayi rahman rahim kul huwallah ahad allahu samad lam yalid walam yulad walam yakul lahu kufuwan ahad. náà bákan náà ní ọwọ́ mi bí a rí àwọn alhaja wa Hidiyat àwọn náà wà ní Nàìjíríà ọlọ́mọṣẹ́ bá ṣe dáadáa fún wọn. bákan náà rí àwọn alhaji wa bàbá wa Mashhood so ọlọ́mọṣẹ́ jẹ́ kí a rí wọn pẹ́ ọlọ́run àwọn wà bí àbí wọ́n wà lé wọ́n wà lé ọlọ́run bá ṣe dáadáa fún àwọn náà. bákan náà rí àwọn bàbá wa Shamsuddin ọlọ́run mọṣẹ́ jẹ́ kí a rí wọn pẹ́. náà bàbá tí wọ́n wà ń bí náà ọ̀nà ni àwọn alhaji wa ńláńlá ní àpọ́nlé àwọn alhaji wa Muhammadu Salih aw Salihuddin ọlọ́run bàbá ẹ bá dìde kí bá hàn lẹ́sà. Allahu Akbar ọlọ́run ṣe jíkà rí pẹ́ o ọlọ́run yẹn kúrò níwájú ọlọ́run. bákan náà àárín àwọn alhaja wa Tawakkaltu Ọmọtẹ̀ṣọ́ ìyá Farhan ẹ dákun ẹ bá fara hàn lílẹ̀ kan náà ọlọ́run ṣe jíkà rí pẹ́ ọlọ́run má ṣe bá ṣe dáadáa fún yín má jẹ́ ó bàjẹ́ fún yín láíláí ọmọ rẹ ó gbẹ̀yìn àwa náà a sì ní kú ní kékeré ọlọ́run yẹn kúrò níwájú ọlọ́run. bákan náà àwọn àárí àwọn alhaji wa bàbá wa Abdul Kabir Lawansin àbí ẹ dákun bá fara hàn lé Allahu Akbar ó dẹ̀ pé yìí ní Lawansin tó wà ní Surulere ọlọ́run jẹ́ kárí yín pé ọlọ́run yẹn kúrò níwájú ọlọ́run wala la hawla wala quwwata illa billah aliyyil azim. bákan náà àbàbà tí a pè lẹ́ẹ̀kan àwọn náà ní bàbá wa Sulaiman Ọmọtẹ̀ṣọ́ tí wọ́n bá ẹ̀yà wa Wasila tí wọ́n bá wọn ní àná ọlọ́mọṣẹ́ bàbá ẹ bá dìde Allahu Akbar
ọlọ́mọ ṣe jí kárí yín pẹ́ o wala yalkuwa níwájú rẹ̀ ọlọ́run wala ilaha illallah. bákan náà a rí àwọn baba Muhammadu Jamiu ojú ọlá pé ẹ̀dá kò tí wọ́n wà ń bí alhamdulilayi ọlọ́run bá aṣọ wọn dé nírọ̀rùn wala yalkuwa níwájú rẹ̀ ọlọ́run. àwọn ọmọ òkú la dárúkọ wọn yìí ọlọ́run wọlé alibarika náà Muhammad ìyá wa tí wọ́n ti lọ ọlọ́run má ṣe bá foríjì wọn wala yalkuwa níwájú ọlọ́run. ẹ̀yin tẹ wá kú náà ọlọ́run má dààmú yín lẹ́yìn màmá wala la hawla wala quwwata illa billahi al-azim. ẹ dákun ní báyìí láì ní fásitì gùn ẹ dákun ẹ jẹ́ kí a dìde lórí ẹsẹ̀ wa lẹ́ẹ̀kan náà kí a jọ ṣe àdúrà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan náà. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله أحدا أنجز وعدا ونصر لعبدا وعز جندا وهزم من أحزاب وعدا لا إله إلا الله ولا نعبد إلا إياه مخلصين له الدين ولو كره الكافرون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وعلى أصحاب سيدنا محمد وعلى أنصار سيدنا محمد وعلى أزواج سيدنا محمد وعلى ذرية سيدنا محمد وسلم تسليما كثيرا كثيرا. الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين الله آمين كن فيكون. آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹsẹ̀ wa tí a fi dúró yẹn náà ọlọ́run dákun mọ́jọ fún wa lè láyé lọ wọ́n lè yẹn kúrán níwájú rẹ̀ ọlọ́run wọ́n la ilaha illallah wọ́n la muhammad rasulullah wọ́n lè yẹn nabi níwájú rẹ̀ ọlọ́run wọ́n la hawla wọ́n la quwwata illa billahi al-aliyyil azim. naam tí o wáyé pé fìdáwò là ń ṣe ni ìbá ní káwọn ìyàwó kan fowó àdúrà ìbẹ̀rẹ̀ yẹn lẹ̀ ṣùgbọ́n ládàá sára tá a bá ṣe yóò máa bá yàrá torí pé fìdáwò là ń ṣe ẹ̀yàn bàbá àti ìyàwó á ní ká sanwó àdúrà kọlọmọṣẹ wọlé alibarika náà Muhammad ẹgbẹ kẹ ẹ màmá fún wa Olúwa kẹ ẹ màmá fún wa kẹ ẹ màmá fún wa Allah kẹ ẹ màmá fún wa bí màmá sàlẹ̀ jánà kẹ ẹ màmá fún wa Ọlọ́run kẹ ẹ màmá fún wa Olúwa kẹ ẹ màmá. Olúwa kẹ́ màmá fún wa Allah kẹ́ màmá fún wa bí màmá sàlẹ̀ jánà kẹ́ màmá fún wa àmín kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa olóore kẹ́ màmá fún wa bí màmá sàlẹ̀ jánà kẹ́ màmá fún wa. Kẹ́ màmá fún wa Olúwa kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa Olúwa kẹ́ màmá fún wa bí màmá
sàlìjánà kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa Olúwa fún wa kẹ́ màmá fún wa Allah kẹ́ màmá fún wa fi màmá sàlìjánà kẹ́ màmá ya wa wasila kẹ́ màmá fún wa Allah kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa Olúwa kẹ́ màmá fún wa fi màmá sàlìjánà kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa olóore kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa oníkẹ́ kẹ́ màmá fún wa fi màmá sàlìjánà kẹ́ màmá Olúwa kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa kẹ́ màmá fún wa Olúwa kẹ́ màmá fún wa fi màmá sàlìjánà kẹ́ màmá fún wa. Ọlọ́run ṣe bá kẹ́ màmá wa náà gbogbo sàárà tí a ṣe Ọlọ́run ṣe mú ládàá bá wọn wọ́n lè yẹ Al-Qur'an níwájú Ọlọ́run bisimilahi kul huwa Allah bisimilahi rahman rahim kul huwa Allah ahad Allah as-samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad amin. Naam, èyí tó kàn báyìí náà ni pé ní recitation from the Holy Quran Al-Karim a ṣe qira'atu ma tayassara min al-Quran Al-Karim a ka al-Quran Al-Karim ọmọ náà tí ó bá wà ká náà ni ọmọ tí ìyá wa tí wọ́n fi sílẹ̀ ọmọ kí ládàá rẹ̀ máa bá wọn àwọn ọmọ mi ń bẹ ọmọ mi ń bẹ àmọ́ mi ṣe grandma ti kú ẹmọ tó ṣẹlẹ̀ èmi máa ń ra àwọn tí àgbà kó báyìí màá fi celebrate màmá wàláhì á dẹ̀ fi celebrate so àwọn ọmọ yẹn náà káwọn náà fi Al-Qur'ani yẹn máa celebrate grandma wọn kò sí tó bàjẹ́ ń bẹ̀ kọ́lọ́mọṣẹ́ wọlé àlùbáríkà náà Muhammad kọ́lọ́mọṣẹ́ jẹ́ kí a rí wọn pẹ́. qultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midraran wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannatin wa yaj'al lakum anhara. Gbogbo wa ni ká mú tẹ̀síbá wa tábà tí wàá ń sọ kájọ máa wí bẹ́ẹ̀ torí pé gbogbo bá ṣe wí yẹn náà ládé ọmọ bá wà yá wa. Wọ́n ní anna Muhammad sallallahu alaihi wasallam ó ní irhamu amwatakum bid-du'a'i was-sadaqa ẹ kẹ́ àwọn òkú yín tí wọ́n bá ti kú bid-du'a'i pẹ̀lú àdúrà ṣíṣe was-sadaqa ẹ ṣe sára fún wọn ládé ọmọ bá wọn. So èyí tá à ń ṣe yẹn náà àdúrà tá à ń ṣe fún wọn yẹn náà bọ́ọ̀lù àwọn ṣe sọ ní kòkan alẹ́sàn rí ó wà lọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n ká láníyàn pé àwọn gangan là ń ṣe fún àwọn tí wọ́n ti pa fáìlì wọn dé pé wọ́n ń ṣiṣẹ́ kan rere kan láyé báyìí kò sí mọ́ ṣùgbọ́n the only thing tí a lè ṣe fún wọn òun náà ni ká ṣàdúrà fún wọn ká kí Al-Qur'ani fún wọn kọ́lọ́n bá a máa fi kẹ́ wọn lọ́hùn kí a má ká dákun torí tọ́ lọ́hùn ká má dákẹ́ bàbá ṣe ń wuyẹ náà ká náà má bá a wí. kọ́lọ́ máa ṣàwọ́ àgbà ní ìbàdàn fún ní kankan wọlé yẹ Al-Qur'ani wájú rọ lọ́hùn wọlé bismillahir rahmanir rahim astaghfirullah 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 astaghfirullah. Alhaja wa náà tí ó bá ka Al-Qur'ani nini ó náà ni Alhaja wa Farhan Ọmọtẹ̀ṣọ́ bisimilahi falyatafaddali mashkuri. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. اسمي فرحان متشر من مدرسة دار النور الهداية والسعادة الإسلامية. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل حياة ولكن لا تشعرون ولنبلونكم بشيء من لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم فرح وريان وجنة النعيم 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 سلام قولا من رب رحيم 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله
الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. نعم نبي أكا القرآن tabaka àwọn suwaro tí a fẹ́ kà níyànda wọn gbalagbà níkàlẹ̀ aka Dalailul Khairat kọlọ́n wọlé albarka náà Muhammad mo fẹ́rẹ̀ pé ìyẹn ò gbọ́dọ̀ gbọ́ alásìkò so kọlọ́n wọlé albarka nábì kọlọ́n máa ṣọwá ṣe ní ìrọ̀rùn fún wa wọlé ayé al-Qur'an níwájú rẹ̀ ọlọ́run wọlé ilaha illallah wọlé Muhammad rasulullah nígbà yìí náà a gbé khutuba tí wọ́n bá wa ṣe khutuba tí wọ́n bá wa kà á tí wọ́n fi yọ̀ǹda ẹ̀fọn táwọn náà máa kà lọ àwọn fáwọn ọba wa kà á kọlọ́n wọlé ayé al-Qur'an níwájú rẹ̀ ọlọ́run kọlọ́n máa ṣàwọlé albarka ní Muhammad kọlọ́n máa ṣàwọ́ gbà ní ìbádà fún kọ̀ọ̀kan wa gbogbo àti abá ní kápá láti ka Dalailul Khairat ẹ dákun ẹ jẹ́ kí a náwó a fún wa táwa náà tá a jọ kà á táyé ládẹ́ fún wa bá àwọn ìyá wa wọlé ayé al-Qur'an níwájú rẹ̀ ọlọ́run wala ilaha illallah wala la hawla wala quwwata illa billahi aliyyil azim kọlọ́n máa ṣàwọ́ gbà ní ìbádà fún ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká gbé fún bàbá Al-Wajud àwọn ni mo fẹ́ kí wọ́n bá wa ṣí iṣẹ́ pọ̀ tí wọ́n má bínú ẹ̀yin náà ní ẹ padà tún wá ṣe àwọn tó kù ṣùgbọ́n ó wù mí kí ẹ bá wa kà á ṣe òtíwájú kí wọ́n tó wá padà ṣe èyí ó kù náà. ok náà ok bàbá Rahman Rahim ọlọ́run sọ wọlé albarka náà Muhammad ọlọ́run bá a ṣe ní ọ̀rọ̀ fún wa àwọn ni wọ́n bá wa ka bẹ́ẹ̀ ni so àwọn ni wọ́n bá wa ka khutuba ìbẹ̀rẹ̀ Dalailul Khairat ó yà afa ó yà ẹ̀pin ẹ̀ má wà gbóni rẹ̀ ẹ̀ má gbóni rẹ̀ dàkún ẹ̀pin kìíní yẹn kọlọ́mọṣẹ́ wọlé albarka náà Muhammad kọlọ́mọṣẹ́ wa ṣe ní ìrọ̀rùn fún ẹnì kankan wa wala ilaha illallah kọlọ́mọṣẹ́ múlẹ̀ dàrí bàbá ìyá wa náà ولا يذكرون وجه لهم بسم الله قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بقنا مكي àgbàlagbà tí wọ́n wọlé tọ̀ wá nígbà tí a ń ṣe àwọn takdimatu lọ lọ́wọ́ àwọn alhaji wa àwọn àfọ́à wa ni wọ́n tí wọ́n wọlé tọ̀ wá wọ́n náà ní àwọn alhaji wa Abdul-Jami Abdus-Salam adamallahu hayatahu ahlan wa sahlan wa marhaban bikum àfi tí yín náà kí àwọn bàbá tí wọ́n wọlé tọ̀ wá náà àwọn àfọ́à náà ni wọ́n jẹ́ torí pé wọ́n tó ti ń gba Dalailul Khairat ọlọ́mọ ṣe jẹ́ kí ààrí wọn pẹ́ wọlé yẹn kó rẹ́nu wájú ọlọ́run
ọlọ́mọṣàbá ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé ọ̀nà yín dákun mọ́jọ́ dàrú láéláé wala la hawla wala quwwata illa billahi aliyyil azim náà bismillah. olóko máa bọ̀ ń bì ókè kó lọ. ẹ̀rọ kan wá tí a bá mọ̀ kí ó lè yá so kí a jọ kẹ àti àwa àti ìyá ọlọ́mọṣálá ìkẹ́ gbogbo wa papọ̀. àfa kó wá fáwọn náà káwọn náà lè kà kó lè yá. olóko kó máa kó ètò kó máa bọ̀. Látàyé títí dé kíyámà. Ṣìkẹ́ Ànábì Muhammad Rabbana bami dala ẹ ó kárí kó má yẹ nìkan lẹ̀ látàyé títí dé kíyámà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني نويت بالصلاة على النبي صلى الله عليه وسلم امتثالا لأمرك وتصديقا لنبيك محمد صلى الله عليه وسلم ومحبة فيه وشوق إليه وتعظيم لقدره ولكونه أهلا لذلك فتقبلها مني بفضلك وإذانك وأزل إجابة غفلة عن قلبي وجعلني من عبادك الصالحين اللهم سيده شرفا على شرفي الذي أوليته وعز على عزي الذي أعطيته ونورا على نوري الذي منه خلقته وحال مقامه في مقامات المرسلين ودرجاته في درجات النبيين وسلك رضاك ورضاه يا رب العالمين مع العافية الداهمة والموت على الكتاب والسنة والجماعة والكلمتين شهادة على تحقيقها من غير تبديل ولا تغيير واغفر لي ما ارتبت بفضلك وجودك وكرامك يا ارحم الراحمين وصلى الله على سيدنا محمد خاتم النبيين وإمام المرسلين وعلى آله وصحبه أجمعين والسلام على المرسلين والحمد لله رب العالمين. àmín. alákùn ẹ jẹ́ àwa tó bá wà lọ́wọ́ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní máa kà á àwa tí a mọ̀ kà ẹ jẹ́ a máa ṣe ká máa ṣe salamu qawlan min rabbir rahim kí ọlọ́mọ ṣe ìmúlẹ̀ bá ìyá wa náà wọlé ìyàlẹ̀ kọ́ra níwájú rẹ lọ́wọ́ wọlé muhammad rasulullah salamu qawlan min rabbir rahim. 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 Salamu qawlan min rabbir rahim.
سلام قولا من رب رحيم 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 قولا من رب رحيم سلام 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 قولا من رب رحيم. má wulẹ̀ jókòó dúró púpọ̀ rárá masha Allah ẹ ṣeun bàbá ẹ dákun torí tọ́lá ń tanú Muhammad. Olúwa bá wa kẹ́ wọn o. Àmín. Oríjì wọn Olúwa. Àmín masha Allah. Àwọn bàbá Abdul Kabir. Olúwa bá wa kẹ́ wọn. Olúwa bá wa kẹ́ wọn ni ṣìkẹ̀ṣìkẹ̀ fún wọn. Àmín wá. Ẹ dákun torí tọ́lá. Ẹ dákun gbogbo àti abakú Alhaji wa Sulaiman Amọ́tàṣọ́. Ẹ dákun máa bọ̀ wá wájú. Gbogbo àwọn náà tí a bá kú tí ọ̀rọ̀ bá pọ̀ báyìí torí tọ́lọ́ lọ́run lọ́kùnrin lóbìnrin láì ní fásitì gbogbo ẹ dẹ́kun ìyá mi dá ahlan wa sahlan ẹ ṣeun. Olúwa bá wa kẹ́ wọn tó tuntun mú yín ni ìgbà ẹ fún wọn àmín bá wa kẹ́ wọn. Bàbá 100 lẹ́ẹ̀kan náà mo gbà bẹ́ẹ̀ ẹ ṣe bàbá ahlan wa sahlan. Láwọn sì láti Olúwa bá wa kẹ́ wọn àmín Olúwa bá wa kẹ́ wọn ṣìkẹ̀ṣìkẹ̀ fún wọn Olúwa bá wa kẹ́ wọn àmín ṣìkẹ̀ṣìkẹ̀. Ẹ dákun gbọ́ tí a bá kú tó ń tọ́lá ta ahlan wa sahlan ṣe bàbá. Olúwa bá wa kẹ́ wọn àmín Olúwa bá wa kẹ́ wọn ṣìkẹ̀ṣìkẹ̀ fún wọn. Ẹ ṣe ìyá wa ẹ̀yin bàbá wa ṣe wọn. Wọ́n kẹ́ wọn ṣìkẹ̀ṣìkẹ̀ fún wọn. Alájà wa wọ́n sì láti Olúwa bá wa kẹ́ wọn. Ọlọ́run bá wa kẹ́ wọn. Àmín ṣìkẹ̀ṣìkẹ̀ fún wọn. Olúwa bá wa kẹ́ wọn. Àmín ṣìkẹ̀ṣìkẹ̀ fún wọn. Alájà wa Uzilatu Olúwa bá wa kẹ́ wọn. Naam, gbogbo bíi tí a ti mọ owó náà Ọlọ́run má jẹ́ ó tán bẹ̀ láíláí. Wọ́n láyé Al-Qur'an níwájú rẹ̀ Ọlọ́run. Gbogbo àná Ọlọ́run dákun jẹ́ kí á gbẹ̀yìn arúgbó wa. Àwọn tí wọ́n ti lọ́nu Ọlọ́run dákun má ṣe bá foríjì wọn. Bisimilayi kul huwa Allahu fún gbogbo wọn lápapọ̀. Bisimilayi rahmani rahim. Kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ní báyìí a lọ sí ọ̀dọ̀ àwọn afọwà tí wọ́n bá wa ṣe wáàsí. Ọ̀dọ̀ màmá báyìí ní àwọn ti wá kọ́lọ́ wọn ṣe wọlé àlùbáríkà náà Muhammad. Bàbá ahlan wa sahlan ẹ pẹ̀lẹ́ ẹ ṣeun sa ẹ ṣeun màmí Ọlọ́run gbà ní ìbàdàn ọlọ́yẹ Al-Qur'an níwájú rẹ̀ Ọlọ́run wa la ilaha illallah Muhammad rasulullah wa la hawla wa la quwwata illa billah. Náà wọ́n fọwọ́ tí wọ́n bá wa ṣe wáàsí náà ṣáájú ká tó lọ sọ́dọ̀ àwọn àgbàlagbà wọn náà ní àwọn fọwọ́ wa tí a fi ọwọ́ tàkọ́lé dárúkọ wọn láti ìlú Kòròdú lọ́hùn náà ní àwọn fọwọ́ alhaji wa fadilatu sheikh al-kabir al-wa'idh al-kabir alladhi arshada unasan ila ibadati rabbihim wa ila wahdaniyatihi fadilatu sheikh al-kabir al-fadil al-sharif al-ustaz fadilatu sheikh Ibrahim al-Wajud فليتفضل مشكورا بسم الله.
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم صلاة تمتع العزل والأبد زمانا ومكانا مضروبة في كل عدد بعد ما في علمك يا الله يا واحد يا أحد واطحب لنا بمعد الفضل والرضا والأمن ما للأقطاب والمفات والأفراد وعلى آله حق قدره والكرار العظيم أكي الله وكي نبوة محمد صلى الله عليه وسلم عليكم إمالي الله كبار رجوع سكباري النبي صلى الله عليه وسلم àwọn tí wọ́n máa ń yòǹbá ànábì òtútù ti mú ọ̀pọ̀lọpọ̀ wa ẹjá yòǹbá ànábì dáadáa sallallahu alaihi wasallam àtàtàrà ti ànábì akí bàbá wa Maulana Sheikh Ahmad Tijani bàbá wa Maulana Sheikh Alhaji Ibrahim bàbá mi Maulana Sheikh Mustapha Tajirul Kufar wal Munafikin bàbá mi Maulana Sheikh Muhammad Tayyib Al-Wajud àwọn abọ́kalẹ̀ sórí àwọn táwọn fòrún wọn sáṣọ lénìí ó bẹ̀rẹ̀ látorí bàbá Sheikh Mayes bàbá Sheikh Mayes Size bàbá àgbà Mudirul Markaz Maulana Sheikh Habibullahi Adam Abdullahi Al-Alud tó fi dórí àwọn alfa wa bàbá Sheikh Muhammadu Jami tó fi dórí bàbá wa Sheikh Ibrahim tó fi dórí àwọn alfa wa tó fi wá dórí sahibul hadihil maidan bàbá wa àgbà tí wọ́n ní àyè yìí Sheikh Abdulrazak ẹ̀mí gígùn àlàáfíà kọlọ́mọ àjogún ẹ̀ fún yín àyè yìí ọlọ́mọjọ bàjẹ́ láéláé ń dá sí ni yóò túbọ̀ máa dá sí albarka la ilaha illallah albarka nabi wájú ọlọ́run àwa kí gbogbo àwọn ọmọ olókù látòkè tó fi délẹ̀ àwọn tó wà ní Nàìjíríà èyí tó ti ṣẹ́ra lọ́bọ́ ọlọ́run bá wa yáfi wọn àwọn tó wà ní Nàìjíríà ọlọ́run bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn táwa wà ń bí ọlọ́run náà ṣe wà náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó fi bẹ̀rẹ̀ látorí alhaji wa Muhammad Saleh tó fi dórí alájà wa táwọn káltù náà ẹ̀yìn ìyá ọlọ́run jẹ́ ó dáa kí ni màmá wa kú sí àwọn ọmọ wa dira dáadáa báyìí ọlọ́run má gbé báyìí albarka la ilaha illallah láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ torí àyájọ́ ọjọ́ ìní láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rere gbogbo èèyàn náà ló wá sáyé ṣùgbọ́n ṣé gbogbo èèyàn náà gbogbo èèyàn lọ́mọ kẹ́yìn ẹ̀. ọjọ́ òní láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ ìyá àjọ ọjọ́ ìní láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀. òun láfi ń bẹ̀ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ pé kọ́mọ rẹ̀ ó gbẹ̀yìn àwa náà á bẹ ọlọ́run lórí ẹ̀ ni kì í ṣe nọmba fẹ́ kì í ṣe nọmba túláàsì ọlọ́run ọba ìyówù ló ń ṣe ọba àlùmọ́dá bírù ni ọba tí ó yí nǹkan padà ní ti dáadáa síta ìdá tí ó yí nǹkan láti ìdá síta dáadáa ni èèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn ni pé kọ́mọ rẹ̀ ó gbẹ̀yìn òun àtá tó fi dórí ànábì ọlọ́run Nabiyullah Ibrahim òun gán bẹ̀bẹ̀ ni wípé ọlọ́run ṣe àwọn ọmọ mi nínú àwọn kíni minal muttaqina imaman jẹ́ káwọn ọmọ rẹ̀ ó gbẹ̀yìn wa ànábì Ibrahim náà bẹ lọ́hùn ni òun mo ṣe mú orin yẹn wá pé láfi ń bẹ ẹ̀bẹ̀ ọmọ rẹ̀ torí àyájọ́ ọjọ́ èrè láfi ń bẹ ẹ̀bẹ̀ ọmọ. mo fi yín ni mo fi kí àwọn ọmọ olókùú nítorí pé màmá tó lọ màmá dáadáa alhaja wa Wasilat àwa tí a ní ìyá láyé ẹ dákun ẹja pọ́n àwọn òbí wa lé ká pọ́n àwọn ìyá wa lé ká gbọ́rọ̀ sáwọn ìyá wa lẹ́nu ìtọ́lọ́jọ́ kan ń bọ̀ tó padà jókòó tó wò pé kò sẹ́ni tí mo fẹ́ fi ọ̀rọ̀ yìí lọ yàtọ̀ sí màmá mi dà àwọn ẹlòmíì ó ní ìyá ṣùgbọ́n ìyá rẹ̀ ò kún lójú
ẹlòmíì ní bàbá rẹ̀ òkun lójú. Lẹ́tà làwa fúnra wa fọwọ́ ara wa kọ́lẹ̀ nítorí àpàdà gbèsè ẹ̀. Wọ́n bí wa náà ni àwa náà sì ń bímọ. Gbogbo ẹni tó bá kọ lẹ́tà dáadáa yóò gba lẹ́tà dáadáa. Ṣùgbọ́n èyí tó bá kọ bákan náà ó padà gbá bákan náà. Mo kí àwọn ọkùnrin, mo kí àwọn obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Al-Qur'ani bada ista'adha wal basmala. Al-Qur'ani ni wataku yawman turja'una fihi ila Allahi summa tawaffa kullu nafsin bima kasabat wa hum la yuzlamun. Al-Qur'ani ni taku yawman. Ẹ má bínú atẹ́gùn yẹn ti ń fẹ́ máa wọnú ohun yẹn díẹ̀díẹ̀. Wataku yawman. Ẹ dákun ẹ jẹ́ páyà ọjọ́ kan tó já sí pé ní yóò kù àwa nìkan. Ọmọ yẹn bá ní débẹ̀, ọkọ ò ní báyàn débẹ̀, ìyàwó ò ní báyàn débẹ̀, ẹbí kankan ò ní báyàn débẹ̀. Tí wọ́n bá ti gbé sàárè òkú kalẹ̀, ẹ dákun ẹ jẹ́ máa ṣe fíkírà. Ìwọ náà padà lọ bẹ̀, bó pẹ́ bóyá kò sí bá ṣe lè ṣe fáàrí láyé tó á padà lọ bẹ̀. Òun Al-Qur'ani ni wataku yawman. Ẹ páyà ọjọ́ kan tó já sí pé ní orúkọ gbogbo wọn padà yí padà. Kí ni ó padà yí sí? Yóò padà yí sí òkú. Táwọn èèyàn bá dé wá ní àwọn ọmọ olókùú dà. Ìbàtà débí nìsín kò sẹ́ni tó ní àwọn ọmọ alájà ò sí látùdà. Àwọn ọmọ òkú dà wọ́n pè. Ẹbí ó sáré wá. Àwọn ọmọ ọmọ àpè ẹ bá ń gbé ìyá mi, ẹ bá ń gbé ìyá mi. Òkú dà, òkú ń bẹ nínú ilé. Òkú dà, òkú wà nínú ilé. Ẹ lọ wò kú nínú ilé. Orúkọ yẹn ò yí padà, taku yawman. Ẹ jẹ́ páyà ọjọ́ kan. Tọ́já sí pé ní orúkọ gbogbo ó padà yí padà. Turja'una fihi ila Allah. Tá padà lọ́dọ̀ Ọlọ́run. Àbọ̀wọ̀ la fẹ́ jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Amẹ́ríkà kulla yawmin huwa fi sha'ni. Gbogbo ògbà iṣẹ́. Àbọ̀wọ̀ la fẹ́ jẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Báwo ni ìsúnmọ́ tiẹ̀ sí pẹ̀lú Ọlọ́run? Kò sásìkò púpọ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní Mu'azu ló gba àdìsí yẹn wá, kákan máa gé pélépélépélé nítorí àkókò. Mu'azu ló gba àdìsí wá látẹnu Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì ní la tazulu qadaman abdi. Àní yẹ iṣẹ́ arákùnrin kan wò, àní yẹ iṣẹ́ ẹnìkan kan wò. Hatta yas'ala an arba'atin. Àfi ká béèrè nǹkan mẹ́rin lọ́wọ́ ẹ̀. Wọ́n náà sáré wọ́n jókòó pẹ̀lú Ànábì. Wọ́n wá ń béèrè lọ́wọ́ Ànábì ìjọ náà wípé yas'ala an arba'atin. Ànábì ní na'am. Wọ́n ní kí ni nǹkan mẹ́rin tí wọ́n béèrè lọ́wọ́ òkú kó tó di pé wọ́n tẹ́wọ́ gbà. Ànábì ní awwalan. Wọ́n máa béèrè lọ́wọ́ ẹ̀ an umurihi fima afnahu. Ọjọ́ orí rẹ̀ kí ló fi ṣe? Ṣó fọjọ́ orí rẹ̀ wá owó ni àbó fọjọ́ orí rẹ̀ súnmọ́ Ọlọ́run? Ká mọ̀ wípé iṣẹ́ tá a ṣe l'Amẹ́ríkà, iṣẹ́ kọ́ láti ṣèṣirò iṣẹ́ o. Èmi máa ń sọ gbogbo ìgbà. Kò sí bó ṣe lè bísí tó create time fọ́lọ́run. Torí gbogbo eré tó ń sá, máa dà, ìyá wa wọ̀ sí látùdà. Gbogbo eré tí wọ́n sá láti kékeré títí tí wọ́n fi pé 85 years láyé. Máa dà 87 years, máa dà. Màmá mà ti kú, wọ́n ti wà nù sàárè báyìí. Allahu Akbar. Àwọn màláíkà wá níbi wọ́n léèrè wípé ẹ dákun ìyá, iṣẹ́ wo lẹ ṣe láyé? Ma rabbuka, ta lọ́lọ́run rẹ, làwọn màláíkà béèrè lọ́wọ́ ẹ̀. Ma kiblatuka, ibo làdójúkọ rẹ. Ma nabiyyuka, ẹ̀sìn wo ló ṣe láyé? Ṣó faragbolẹ̀ fáwọn Ọlọ́run àbọ̀ faragbolẹ̀ fọ́lọ́run? Ẹ̀ṣọ́ ayé ni ó máa gbé, ayé tí ń jẹ́ ayé kí wọ́n tó bí wa yóò sì máa jẹ́ ayé àtàrí ọmọ kíámà.
an umrihi kayfa afnahu. Ọjọ́ orí rẹ̀ kí ló fọjọ́ orí rẹ̀ ṣe? Ó máa gbé fún wọn tó lo 80 something years láyé màmá wa àzíkiri wọn ṣe tí wọ́n kú. La ilaha illallah ò já lẹ́nu màmá wa. Muhammadu Rasulullah ò já lẹ́nu màmá wa. Kí ni wọ́n fẹ́ nu tiẹ̀ pè? Ngbà ọmọ tó fẹ́ dáa fún ni wọ́n fi ìkólò fi ń gbá wọn lórí pé bí ó ti dáa fún yóò ṣojú wa. Kò tí wá gbà pé wọn náà bímọ tiẹ̀. An umrihi kayfa afnahu. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ. An jasadihi kayfa ablahu. Kí ló fi bọ́dì tiẹ̀ ṣe? An jasadihi kayfa ablahu. Bọ́dì ẹ̀ tọ́lọ́ ń fún ẹ kí ló fi ṣe? Wọ́n ló ń gbé bọ́dì. Ìwọ ń gbé bọ́dì tiẹ̀, ibo ló ń gbé bọ́dì tiẹ̀ sí? Ṣásàlátù ló ń gbé bọ́dì sí ni àbí nǹkan míì ló ń gbé bọ́dì sí? Ṣásàlátù ló ń gbé bọ́dì sí ni àbí nǹkan míì ló ń gbé bọ́dì sí? Lọ́gọ̀gọ̀ bẹ̀ yẹn àfáàní dáhìlẹ̀ àsáàmù oníṣẹ́rí padà kó ń bí ẹ̀ṣẹ̀. Wájúrò àmàlíyàn wàkúnlélẹ́yìn fi dúníyà wàlíyàn wá súnmọ́ lóhùn. Ọlọ́run ló lè súnmọ́ tí ó já sí pé ní yóò sọ ẹ̀dẹ̀ ní mímọ́ àtàrà Ọlọ́run láti mọ́. Ó wá ní wà íńtàrázì náà tún fi ìdárìbì ìfìmí. Àwọn tí wọ́n ní wọ́n ń gbé bọ́dì ló jẹ́ kí n lọ bẹ̀. Wà íńtàrázì náà tún fi àrìdì ìfìmí. Amẹ́ríkà ń bí wọ́n máa ń ṣe ẹ̀ṣọ́ fún ẹ̀ṣẹ̀ púpọ̀. Wọ́n àtàlàsó ẹ̀ṣẹ̀, wọ́n àbrazó ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ sì ní tí gbogbo wa sì mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n fáwọn ní wà íńtàrázì náà tún fi àrìdì ìfìmí. Tó bá ti rí i pé ẹ̀ṣẹ̀ lélẹ́yìí, yá tètè jápa. Yá sákò ń bẹ̀. Má bá wọn dá ẹ̀ṣẹ̀. Nítorí wípé hayatuka ilé ayé tí wọ́n ń lò láyé hauna mahadum tihani. Exam hall láwa o. Exam hall ní kó wá wà bá ṣe jòkó ta pay attention yìí náà la jòkó ni oníkálukú wa mú gègé àti pépà tá ń kọ oríṣiríṣi nǹkan fúnra wa láyé. Hayatuka ẹ̀mí tiẹ̀ iṣẹ́ mi tèmi mahadum tihani inú exam hall láwa. Fabadiri bí sọ̀lá ìwàkùn tẹ̀kíyà. Fabadiri bí sọ̀lá ìwàkùn tẹ̀kíyà. Kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ là láyé àfi kó ṣe tọ́lọ́hun. Má bísí tayọ pé ò ní súnmọ́ lọ́hun o, ìyà ó padà jẹ́ o. Kò sí bó ṣe fẹ́ ṣe, ò bá jẹ́ kírísítẹ́nì, ò bá jẹ́ mùsùlùmí. Iṣẹ́ ó padà fi ọ́ lẹ́njọ́ kan. Bó o fẹ́ rìtáyà wọn rìtáyà rẹ̀. Ní tipátipá ń gbé ìyá wa bàbá wa èyí tẹ́yìn náà ṣe yìí ni ó ti tó ẹ wá lọ sinmi. Àǹjásádìhì kayfa ablahu ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Bọ́dì ẹ kí ló fi bọ́dì ẹ ṣe. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ an amalihi kayfa amila bihi. Iṣẹ́ ọwọ́ rẹ báwo ni iṣẹ́ ọwọ́ rẹ ṣe rí wọ́n padà yẹ iṣẹ́ ọwọ́ kó wá wò. Ìyá wa nísìnyí iṣẹ́ àmọ̀ nǹkan tí wọ́n ń kanu sáré. Ṣáàmọ̀ nǹkan tí ìyá wa ń kàn nínú sàárè kò sẹ́ni tó mọ̀ nǹkan tó kù ń kàn nínú sàárè. Kábẹ̀rù ọjọ́ tí ìfúnpinpin kò sí ní anábùwà Muhammad. Muazu kú ẹ má bínú Muazu kú Muazu bun Jabal ó kú. Wọ́n wá gbòkú rẹ̀ ànábì ò sunkún. Wọ́n wá tẹ òkú rẹ̀ lẹ̀ wọ́n tẹ òkú Muazu lẹ̀ wọ́n fẹ́ kírun sí lára ànábì wa bú sẹ́kún. Wọ́n wá béèrè lọ́wọ́ ànábì àwọn sábẹ́ béèrè lọ́wọ́ ànábì pé ìwé ànábì ìgbà tí wọ́n gbé Muazu dé òkè ìgbà tí Muazu kú òkè kí ló dé ńgbà tó wá bọ́bẹ̀ tó fẹ́ wẹ̀ tó fẹ́ kírun sí lára ló wá bẹ̀rẹ̀ sí ní sunkún. Ànábì ní bóun ti bọ́bẹ̀ bóun sì fẹ́ kírun sí lára àwọn 1000 màláìkà ló sọ̀kalẹ̀. Ṣùgbọ́n tóun ti báwọn 1000 màláìkà yìí ṣe sọ̀kalẹ̀ tó kò tó gbèjà Muazu nínú ìfúnpinpin sàárè àkọ́kọ́. Tí wọ́n bá gbé òkú sínú sàárè sínú ládù ìwọ náà wo bẹ́ẹ̀dì tó ń sùn nulẹ̀ ẹlòmíì wọ́tà bẹ́ẹ̀dì ní sùn tí òtútù bá pọ̀ a ti ń pariwo nísìnyí pé òtútù yìí tó tútù bá kó àtàn ìta. Kárọ́tì ọjọ́ tí a sùn sínú ládù 6 feet náà ni tá a padà sùn síbẹ̀ tó já sí pé ní ẹgbẹ́ tó mú ọbẹ̀ náà ò lè yíra padà. Ẹgbẹ́ kan tó mú ọbẹ̀ náà ló wà àtá tí wọ́n fi máa béèrè lọ́wọ́ rẹ̀ pé ilé ayé tiẹ̀ báwo ló ṣe ṣe sí
sọ fún wọn wípé gbogbo àwọn màláìkà tó sọ̀kalẹ̀ yìí tó bá já sí pé ní ó tó kí wọ́n lè ṣìpẹ̀ Jábìrù kọ́ lè ṣìpẹ̀ Mùázù níwájú Ọlọ́run nínú ìfúnpínpín sàárẹ̀ àkọ́kọ́ ni kò bá dà ṣùgbọ́n wọn ò lè ṣìpẹ̀ rẹ̀ nǹkan tó gbé òun ànábì lẹ́kún nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta mẹ́rẹ̀ẹ̀rin mo fẹ́ ká dì mú mẹ́rẹ̀ẹ̀rin òun mo fẹ́ ká dì mú. àkọ́kọ́ òun náà ni jasadihi kayfa ablahu kí là ń fi bọ́dì wa ṣe. ọkọ kan òkú kan bọ́ọ̀dù ìwọ ọkùnrin ẹ obìnrin mẹ́fà ọ̀tọ̀ mi bá lò pọ̀ ó padà ṣèṣirò gbogbo ẹ oní ẹnẹ́jì ibú ó padà ṣèṣirò ẹ níjọ́ táwọn màláìka wọn máa béèrè lọ́wọ́ ẹ pé bọ́ọ̀dì ẹ kí ló fi bọ́ọ̀dì ẹ ṣe. ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun náà ni jasadihi kayfa ablahu ẹlẹ́ẹ̀kẹta amalihi kayfa amala bihi iṣẹ́ owó kó wá á padà ṣàkáǹtì ẹ̀ á padà sọ̀rọ̀ lórí iṣẹ́ kó wá níjọ́ táwọn màláìkà gbogbo bá a ṣe ń lọ bá ń bọ̀ wá Múnkàrà àti Nàkírì ń tẹ̀lé wa èyí tó ń kọ dáadáa èyí tó ń ka burú ó ń ka burú. ẹlẹ́kẹ̀rin mẹ́ òun náà ni wa an malihi min aina tasibu wa min anfaku ibo ni kó wá ti rí owó wa tá ná ṣolú jìbìtì náwó ni ṣolú jìbìtì lówó ni iṣẹ́ wo ló ṣe tó fi rówó àti gbébo gan ló ná owó rẹ sí. tẹ bá bá àwọn ẹlòmíì nínú àwọn ọkùnrin kódà àwọn obìnrin níbi strippers club la ilaha illallah tẹ bá bá wọn bẹ̀ ẹ wo bí wọ́n ti ná owó. àwọn ìjọ Ọlọ́run sì ń lọlẹ̀ ìjọ Ọlọ́run ó ń lọlẹ̀ tó nídìí ìrànlọ́wọ́ ó ń lọlẹ̀. àlìmọ́tò ha ti kí gbogbo wa ká rántí pé ikú tí ó pa kó wá ń tẹ̀lé kó wá ní ìpàkọ́ ẹ̀ báyìí kí gbogbo wa ká rántí ọjọ́ tá padà pàdé pẹ̀lú Ọlọ́run. kò sẹ́ni tó wáyé tí ò ní lọ kó wá náà ni ó padà lọ ṣùgbọ́n tá a bá lọ tán kí làwọn èèyàn sọ ń pa wa. iṣẹ́ wo ló ṣe ní ti dáadáa táwọn èèyàn sọ ń pa ẹ̀ tẹ́dà bá ń rò láyé ẹ̀dá ò mọ̀ bóun ṣe fẹ́ hùwà fasubhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala mursalin walhamdulillahi rabbil alamin. ẹ dákẹ́ jẹ́ kí a gbé Ọlọ́run bá tóbi sí tó wọ́n ní ẹjẹ́ asunkún ayé ní kékeré ẹkún ọ̀run ló yẹ ká sùn lásùn jù àtẹ̀kún àwa nìkan nínú sàárè wa. Asunkún ayé ní kékeré ẹkún ọ̀run ló yẹ ká sùn lásùn jù àtẹ̀kún àwa nìkan nínú sàárè wa. eré tí ó kù yìí náà ni kí àwọn àgbàlagbà àjẹwà Muhammadu Jamiu Ọlọ́run dákun ó yẹ kí àárín wọn pẹ́. lẹ́yìn tí wọ́n bá ti sọ̀kalẹ̀ program wọn special prayer tá a kọ̀ ṣe òun náà láfi kásẹ̀ ńlẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run torí òtútù náà ti ń wọlé mọ́tò náà sì ti ń wọlé bẹ́ẹ̀. àjàwà Tawakalitu àti àjẹwà Sọ́líù àtàwọn ọmọ ìyá tó kù náà gbogbo náà ni ìyá bá yín dá ọpẹ́ lẹ́yìn ìyá Ọlọ́run tí yóò tó látòdì tí màmá bá kú màmá bá wà láyé àti age of 87 tí ẹ̀yin bá wọlé lọ ìbànújẹ́ ni wọ́n lọ dé bá náà lọ bá Ọlọ́run bẹ́ẹ̀ ni àmọ́ bọ́lọ́run ti fẹ́ yìí ó já sọpẹ́ fún yín o. Alhamdulillah. Ọlọ́run jẹ́ kẹ́ mọ́ lọ́pẹ́ délẹ̀. Àmín. Á padà débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Èyí tí ó kù náà ni pé kí àwọn àgbàlagbà náà tú táwa jí pé lílọ ìyá ǹjẹ́ ó jẹ́ ọpẹ́ fún àwọn ẹbí ǹjẹ́ ó jẹ́ ọpẹ́ ó bá jẹ́ kó jẹ́ ọpẹ́ náà ni ó yẹ kó tún já sọ́nà dùnú nínú iná fún wọn náà. Ọlọ́run kí ó wọlé ànábì wájú Ọlọ́run kó sàlékún dáadáa àfáà náà ni wọ́n bá wa ṣe kíni tí orúkọ ẹnu mi ò gbá. àwa àtẹ̀yìn àti wọn Ọlọ́run àtànábì ni ìkan náà ni wọ́n so ní fásitì ògùnmọ́ á lọ sọ́dọ̀ àwọn fadilatu Sheikh al-Kabir alladhi adhkuru ismahu bikulli tabjil wa takrim wa tashrif fadilatu Sheikh Abdul Jami Abdul Salam فليتفضل مشكورا بسم الله اهلا وسهلا
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. a sì kí àti gẹ̀ fún ọ̀gá àgbà síwájú Ànábì wa Muhammad. sallallahu ta'ala alayhi wa sallam. a kí gbogbo àwa tí àwa ń kalẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáàsì kí wa. alhamdulillah. lẹ́yìn kíkí Ọlọ́run kíkí Ànábì sallallahu ta'ala alayhi wa sallam. a kí àwọn afá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́mọsà jẹ́ kí a rí wọn pẹ́. àmín. alábàárìkà wọn lọ́lọ́run. a kí àwọn afá wa Abdulrazak afá wa Ibrahim Dankano àti gbogbo àwọn afá ọlọmọsá tó tẹnì kọ̀ọ̀kan pẹ̀lú ìyá wa bàbá wa kẹ́nì kọ̀ọ̀kan Ọlọ́run kò gbó tiwa kí ọmọ bá dàbí àbòsí tó bá rí nǹkan tó bá dúró tó ní nǹkan tí lágbájá sọ òun náà lèmi náà sọ àbòsí nù tó ń jọ tọrọ bá délẹ̀ sẹ́rí ohun tó ń sọ̀rọ̀ tó a ti tì í sí ẹni tó kọ́ sọ̀rọ̀ yẹn pé ṣe é gbọ́rọ̀ yẹn lẹ́nu ṣèbí lágbájá ló sọ òun kàn sọ pé n tó sọ so torí kọ́mọ́ wa dì bẹ́ẹ̀ ìbá ní kò sí ọ̀rọ̀ tí a tún fẹ́ sọ mọ́ àwọn afáwa tí wọ́n sọ̀rọ̀ àwọn tó mọ mọ̀mọ́ nígbà wọn ròyìn náà ìkòròdú àwọn tó mọ mọ̀mọ́ àbí so báwo mọ mọ̀mọ́ àmọ́ alájà táwa kálítù àbí àwa rí wípé látara alájà táwa kálítù gbogbo ń tà tún gbogbo wa tún lè mọ béèrè náà pé kọ́lọ̀ ń jẹ́ kí àwọn ọmọ wa náà yà dáadáa àwọn tó tún jáde lára alájà táwa kálítù náà bẹ́ẹ̀ bá yíyan ẹ rí role model ọmọ mùsùlùmí lára wọn ọlọ́run ò sí bẹ́ẹ̀ fún gbogbo èèyàn tó bá jẹ́ yẹn nìkan tó lọ́n ṣe fàlájà yẹn náà la fi ń ṣàpọ́nlé lára alájà ó tó ń téèyàn ń jòwú pé ọlọ́run tó ṣe ti ájà táwa kálítù bó ṣe rí báyìí ọlọ́mọṣà ṣe tàwa yòókù náà bẹ́ẹ̀ gbogbo àwọn tọ́lọ̀ ní orí ọlọ́mọdé ó bàjẹ́ mọ́ láti ní àfikún fún táwọn afá sọ kò sí wáàsí tá a fẹ́ ṣe fúnra wa ń bíi pé wáàsí ti ń ṣe rẹ̀ pàápàá jùlọ láàyè tá a wà kò sẹ́ni tí ó gbọ̀n òtútù mú wa à ń gbọ̀n ní ayé òtútù ayé àbí onímúwa yìí inú kòtò tó máa wá gbé wa síbẹ̀ kí ni nǹkan tá a fẹ́ bá pàdé mẹ́. ọba mi ọba aleke ọlá wa ń pa wá lákìyèsí nínú níparí sura táwọn kan jọ jímọ̀jímọ̀ kan yàrá sura tu Kaf ó ní ọmọ káná ti yẹ̀rì jù àbí. لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. ẹni o tún bá mú bí yìí bóyá o tún wọ layer upon layers bọ̀ kò rán ẹ wá orí tí yàrá Wàsílà tí wọ́n wà ń sìn yín wọ́n gbé náà àbí kíní ìta ni àbí bọ̀ kò tí ì ká wa àbí kò tiẹ̀ dọ́dọ̀ wa ń bí bóyá àwọn ìyá wa ń bẹ ẹ̀yin tẹ̀ wá mẹ́rin lè mọ gbádùn ẹ̀ tẹ́lẹ̀ bá ẹ̀yin ń gbádùn òtútù mú àwọn àfáà kò dọ́dọ̀ tí náà ẹ wá wo ìyá Wàsílà tán bí yín ágìwá Soles àbí kílẹ̀ pé wọ́n Soles Mamadu Sọ́ọ̀lì ok Mamadu Sọ́ọ̀lì ẹ wo ibi tí wọ́n gbé màmá yín sí ṣé ìta wà níbi táwọn wà báyìí ìyá tó ṣe wàhálà lórí ẹ̀yìn wọ́n gbọ́ Mamadu Soles ó ti ń ṣàwàdà ìyá rẹ̀ sì wà níbi kan ní ìsìn tí. ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. It's just like a question mark because Ọlọ́run bí wá léèrè ni pé àbí. ẹ̀yin àbá bẹ́ẹ̀. àbí it's like a question mark wà mọ̀ ká ní ti yẹ́rì jù tẹ́ bá mọ̀ wípé a pàdé Ọlọ́run ọba wa lẹ́sẹ̀ ògbèjì tí wọ́n wà níbi àyè tá a gbé yàwá Wàsílà sí yìí àwọn ọmọ ò sí ní Nàìjíríà níbi tí wọ́n ti sin àwọn tó wà ń bẹ̀ wọ́n sin wọ́n bò wọ́n mọ́lẹ̀ bá àfa ṣe sọ gbogbo wọn padà lọlé o wọ́n sunkún wọ́n forí lálẹ̀ kò sẹ́ni tí ó sọ pé ẹ jẹ́ kó òun kan sin òun pẹ̀lú mọ̀mọ́ òun bó ṣe fẹ́ràn wọn wà mọ̀ ká ẹ̀ ti yẹ́rì jù ẹnìkan ò ní béèrè pé ẹ bá mú nǹkan ẹ mú kọ́ńfọ́tà wá wọ́n ti ṣiṣẹ́ kọ́ńfọ́tà tí wọ́n dàbò wọ́n Ọlọ́run máa sọ fún àwọn mọ̀lẹ́kà nẹ́kílà àti mùkárì pé ẹ má jẹ́ òtútù ó mú nítorí tóun ti ṣe àbí bó kálukú àtàbá fẹ́ wà láàyè yìí tí òtútù ò ní mú wa tóru ò ní pọ̀ jù tí nǹkan kan ò ní ṣe wá fáliyà amalan salihan wala yushrik bi'ibadati rabbihi ahada. It's a question mark nítorí tọ́lọ́hún òtútù ò gbọ́dọ̀ tún mú aláyé bá ṣe ń gbọ̀n yìí
kóhun tuntun mú a nínú nígbà tá a bá tún dé inú sàárè tá a tún déwájú Ọlọ́run. eléyìí sì ni ó tún lásìkò. eléyìí lásìkò bó bá yẹ bó ṣe lè wù kó pẹ́ tó bálájà yìí ṣe wù kó dá lọ́wọ́ wa tó Yorùbá wọn ní ọ̀kọ̀ọ̀kan náà sí ọmọ wọ̀nyí àbí olè bẹ́ẹ̀ ni à ń dìde àbí Bẹ́ẹ̀ ni. àwọn kan ṣe ń faradà àwọn kan ti ń gba oúnjẹ tí wọ́n tékèwé wọ́n ti ń lọ so Allah. a máa yọ òǹkálùkù ọmọ yọ ńkọ̀ọ̀kan Allahu Akbar. ṣùgbọ́n níbẹ̀ yẹn o ò lè yọ ọmọ Ọlọ́run lọ́wọ́ Allah o ò lè yọ kò sí àbúrú kankan o ò lè yọ ọmọ Ọlọ́run lọ́wọ́ Allah. ṣùgbọ́n tí ó jẹ́ kó tútù òní mú àti gbogbo ilé ayé láti ṣiṣẹ́ ẹ jẹ́ á ṣiṣẹ́ dáadáa Naam. ẹ má jẹ́ awọ́rogún pẹ̀lú Ọlọ́run Allah. ẹ má da nǹkan míì mọ́ Allah. wọn làwọn bá ti sọ fún Àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ bó bá ló fẹ́ dọ́gbọ́n yàtọ̀ sọ́nà tọ́lọ́ bá ti gbé kalẹ̀ ó ba nǹkan jẹ́ Allah. yóò sì jìyà Allahu Akbar. yóò sì jìyà Allah. láti má wàá jẹ́ kó tútù mú wa níbi tá à ń lọ yẹn àwọn tí ó ti tọ́lọ́ wà responsible gbogbo nǹkan tá a fẹ́ ń bẹ̀ fàlíyà amala Saliha. wàlẹ̀ àyùsí. Yushriku bi ibadati rabbihi ahada. wala hawla wala quwwa Illa billahi ẹ̀jẹ̀. Àwọn afáàsọ adúpẹ́ fún àwọn afáà àwọn sọ fún wa pé ká múra ká dẹrù dáadáa ká múra. Wá sí àwọn bàbá nù ni. Ibi tá à ń lọ mọ́tò débẹ̀ o. Ibi tá à ń lọ ilé òde bẹ̀ o. Ká múra ká dẹrù dáa. Wọ́n ní ká dẹrù wa dáadáa ọlọ́mọdé ò tú lọ wa láíláí. Inú ń bẹ ká múra ká dẹrù dáadáa ibi tá à ń lọ kó sì di ń bẹ ká múra ká dẹrù dáadáa kò sí ìta wàláì kò sí èsì ṣùgbọ́n iṣẹ́ wa náà ni ó di ìta tí èsì fún wa ọlọ́run má ṣe wá gbà nígbàdàn fún ẹni kọ̀ọ̀kan wa. náà mo ìjókòó báyà ká bísímìláì lílá fún àwọn afáwà tí wọ́n ṣe wá sí fún wa ọlọ́run má ṣe jẹ́ kárí wọn pẹ́ ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú má fi ìbànújẹ́ kẹ́yìn rọ̀ wá bísímìláì rahman rahim لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Now ní báyìí a lọ síbi ètò kan tí a gbé lọ fún àwọn mísánná wa akí gbogbo aláwapọ̀ wà láyà kí wa ẹ kú ìfọmọ ènìyàn ṣe o ọlọ́mọ dààmú yín láíláí má fi nira kàn yín láíláí àbá òtútù yẹn béèyàn bá pẹ́jù ní ẹsẹ̀ ó máa gbọ̀n yẹn lulẹ̀ sí yẹn ọlọ́run sì wọlé àlùbáríkà ní Muhammad ọlọ́mọ ṣẹ̀ṣẹ̀ wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́yẹ̀ kọ́ ẹnu wájú rẹ lọ́wọ́. nam alọ sí ọ̀dọ̀ àwọn mísánná wa kí ọlọ́mọ ṣẹ̀jẹ̀ kí adé wọn pẹ́ àwọn náà ni wọ́n bá wa ṣe èyí tó kù yìí tí a sì fi kọ́ dìgbà kan náà kọlọmọ ṣe wọlé alibarika náà Muhammad ọlọ́mọ ṣe jẹ́rìí wọn pẹ́ ọlọ́run ni bisimilayi bala fadali mashkura. Àmín. Ẹ dákun jẹ́ kí a ní Allahu Akbar. Allahu Akbar. Ẹ dákun torí Ọlọ́run eléyìí tí ó kù náà ní dá yín dúró púpọ̀. Masha Allah. Àmọ́ ìwà táwa a fi dùnnú hàn sí alájà wa táwa Kálítù àti àjùwà Sọ́líù. Burúkú àjì Sọ́líù náà ara yín lé ní ẹ̀ ń gbọ̀n lórí ìjókòó ni. Tó ẹ dákun jẹ́ ní Allahu Akbar. Eléyìí tí ó kù náà ní special prayer fún màmá àti gbogbo wa náà tí a bá wọn dá sí kí ó tó di bẹ́ẹ̀ mo kí Ọlọ́run ẹ kí gbogbo àjọ ní Allahu Akbar ẹ jẹ́ fi gbólóhùn yìí kí Ọlọ́run gbogbo àwọn tá a bá fẹ́ náà ẹ̀ka náà jọ wí torí pé básìkò yìí ti rí tó Ọlọ́run máa fàgbà kó bẹ̀ má fi kan ẹnìkan kan wa. Bàbá Mọ̀lánà Ṣé Muhammadu Saheed Ibrahim Ọlọ́run bá bùnkún kẹ́ wọn wọ́n ní èèyàn ò lè mọ ìyá rẹ̀ àfi kó bá ṣiṣẹ́ iṣẹ́ tó bá ṣe òun náà ni ó máa bí àwọn èèyàn ò sì máa bá lò. Irọ́jẹ́ ní ìsìn kò sí nǹkan tó nígbẹ̀gbẹ̀ ò lè parọ́ mọ́ tó bá náà ń tàun ṣé ẹ̀jẹ̀ àyàn ni àmọ́ tífẹ́ bá ti wà á máa wọ́ mọ́ra wa á máa bára wa sí náà ni ìfẹ́ táwa ní sí àwọn ìdílé àwọn alájà wa táwa Kálítù ọlọ́mọ yẹ kó bàjẹ́. Àmọ́ nǹkan kan ní fẹ́ mú ká tó bá wọn tọrọ àdúrà Súrátù Múlíkù náà láàjọ wí ọlọ́mọ wa fi ṣe ìkẹ́ fún ìyá nínú sàárè gbogbo àwọn ọmọ tí wọ́n fi lẹ̀ lẹ́yìn ìgbà tí ìyá lọ Ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ sí dáadáa ìsìn náà ńláńlá lẹ́yìn bẹ́ẹ̀ ọlọ́mọ sọ́dọ̀ bá wa ṣe fún wọn ọlá la ilaha illallah ọlá Muhammadu Rasulullah ọlá la hawla illa nǹkan kan ní fẹ́ tari sí àyèwà Sọ́líù àti àjà àwọn táwa Kálítù àwọn tó kù máa gbọ́ torí pé iṣẹ́ tí ẹ máa ṣe lẹ́yìn ìyá tí ó máa bí kẹ́ nífẹ̀ẹ́ ran yín létí ń bẹ̀. Àmọ́ àkọ́kọ́ tí kọ́kọ́ gbélẹ̀
ẹ̀yin tẹ́ bá jẹ́ obìnrin lára ìyá gbogbo nǹkan tí ìyá ṣe lára bàbá tó rà ń bẹ̀ òun ló ṣẹ́kù sẹ́yìn lára yìí o ẹ̀yin náà wá palẹ̀ mọ́ tiyín náà tó fi bí pé ara yé ń ṣàdúrà fún yín lára ti bàbá tí ìyá rà lára tiwọn alájà ẹ dákun ó yẹ kí ẹ gbé padà lọ ẹ má gbé lọ ẹ má dé tòrò mọ́ eré tí ìyá rà fún ẹ̀yin lẹ́yìn rí báyìí ó wá kó ìtẹ́yìn náà ó rà lára ọkọ ọlọ́run jẹ́ kẹ́yìn lo 90 àmín ẹ bá wọn sàmì dáadáa ọlọ́run jẹ́ lo 100 àmín pẹ̀lú ìrọ̀rùn ọlọ́run jẹ́ lo 120 àmín ẹ wá rà á ẹ wo bí ìyá ti rà á torí pé púpọ̀ nùgbà obìnrin ní máa ń sábà ṣẹ́kù ẹ dákàndé agbọ́lọ́mọba tóbi Allahu akbar tó bá wá ṣẹ́kù tí ó bá jẹ́ pé bàbá ní bá dánú ayé tí obìnrin bá lè sọ pé.